ọjọ́ bẹ́ẹ̀ ní ṣe kókó láyé ọjọ́ bẹ́ẹ̀ ní pàtàkì ni ó tún ti lé lọ́dún kan sí lónìí o Rẹ̀mílẹ́kún ọmọ rẹ̀ Sànyà ayagbémi nídìí Ahmed ọmọ lásánjọ́ níjẹ̀bú Òde déèkì ọ́ o. Nǹkan lọ sí Ìjẹ̀bú Òde kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó bàbá nínú àwọn kọ́bọ̀ kóyìnbó tó dé kó tó dowó kúkú sí kó tó dowó ẹ̀yọ kó tó wá dowó ṣẹ̀ǹbáyé kò sẹ́mu òsàdégbò bára rí ìbálòkọ́kọ́ gbégún ọ̀gbó rẹ̀ mọ́ Ìjẹ̀bú ọmọ èrè níwà. Èyí lọ máa dùn mádé ooo èyí lọ máa dùn mádé máa dùn mọ́sù pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀yin ọmọ aládìẹ òkòkò ní mọ́já eléyìí tí ọlọ́rin yé bí àwọn oúnjẹ sí àrò òrokò bẹ́ẹ̀ lárọ̀ ọ̀rá díẹ̀ ọmọ sùn bẹ́ẹ̀ lè kọ̀ sọ́bẹ̀ ọmọ ọ̀bẹ tó wà ní òmù ẹ̀yin ọmọ tí ń ṣe ní ìṣe ni tí ń ṣe ní ìṣe ní ọ̀yọ̀yọ̀yọ̀ ẹni kọ́ yọ̀yọ̀mọ́yọ̀mọ́ tí ń ṣe ní òkúlẹ̀ òpani àwọn bàbá yín fẹ́ àwọn méjì sọ́ọ̀dẹ̀ lọ́jọ́ sí ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ sè pupa tó tún mọ bẹ́ẹ̀ sí òsì lé ìjọba ọmọ alágẹmọ mẹ́rìndínlógún àìnílé bàbá ká mọ̀mọ́ ní tìyà jẹ́ǹkì ọ̀rẹ́ lè mọ̀mọ́ rẹ̀ ọmọ agídómi ooo bàbá àlíwò ògì ńlá ọmọ ògì ńlá faragbọ́ta ọmọ òkò burúkú tí tẹnu mọ́jò sọ́ta la fẹ́ sọ́nbẹ̀ ní àbá àyà ọmọ amújó ojúlé ooo ọmọ àtàwọn mọ́tàṣó ooo ọmọ akénígbò kẹrù ọ̀bọ̀lú ọ̀nà bọ́n bàbá yín bá tún wá ké nílé ẹ̀rọ abólú gbó lọ́mọ olóje méjì pọ̀ ọmọ ẹ̀gbọ́n jẹ àbúrò jẹ èmi Abímbọ́lá Akéwì àgbáyé o ni mo fẹ́ fẹ́ràn mi ṣàdúrà fún ọ ó torí ìlẹ̀kẹ̀ ọmọrùn gúngún wá sáyé ìlẹ̀kẹ̀ tó yẹ kán alẹ́gbẹ̀fà o mamọ lárẹ̀wájú àti ẹ̀lẹ́gbẹ̀ẹ́jẹ kárí ọmọ ẹni ajé ń wá kiri owó ìwọ̀n lé ajé owó ní wọ́n lọ́wọ́ rẹ ìyọ̀ ìwọ̀n lé olókun ayò ní wọ́n lọ́dọ̀ rẹ òjò sú ẹ̀rùn yóò nílò máa lákàn ọmọ fọ̀kọ bó ṣe wá wulẹ̀ kọ́ ọ̀pẹ́ láyé tó ó ní bójúmọ̀ sàárẹ̀ ọmọ ọ̀pẹ́ bí ewé àpẹ́ ó tutù láàbí ọ̀sìnsìn àtajúmọ́ kòǹgò omi tí ṣe wé níní ọ̀ọ́dẹ́wọ́nú gbó ọ̀dẹ́wọ́ gbọ́ ọ̀dẹ́pẹ̀rán o ọ̀dẹ́pẹ̀rán ò kété o ipò ayọ̀ kété ìran ọlọ́dẹ kò ní wọ́gbó tiẹ̀ kókó òfo Rẹ̀mílẹ́kún ọ̀rẹ́ Sànyà màmá Ọlásùbọ̀mí Ayọ̀mídé o màmá Ìkàmù Ọlárẹ̀wájú màmá Kọ̀yùmù Ìfẹ́ Olúwa ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí.